ọmọ ẹgbẹ́ ìlú fún mi kí ni mo lè kí olówó kan lé onígbìyànjú nígbà tí o sí ara kò ṣẹlẹ̀ káwọn wọlé bàtí ìdí bẹ́ẹ̀ ni kò tẹ̀lé yẹ ní dẹ́gbọ́ oníkéyìí ó di ẹrù gbogbo aláìní mọ́tìẹ̀ kó máa gbé bàtọ̀ òní jẹ́ kí tiẹ̀ ní ó dànù. fọkùrọ̀ bàbá tí ìgbà ọ̀rọ̀ kò mẹ́. kéèyàn jẹ́ ọ̀pọ̀ ẹrú kò lẹ́yìn ṣé ọ̀pọ̀lọpọ̀ olówó ní òní ẹ̀dẹ̀gbẹ̀ ṣàká kò tiẹ̀ mọ́ ní yẹ́mẹ́. láwọn amúgbé ẹ̀kọ́ máa tọ́ ọmọ ọlọ́run máa ti gbogbo kéde. lẹ́yìn ọ̀rọ̀ tẹ́lẹ̀ kà gbogbo lẹ́yìn o àṣàlọ́ bàbá ní ilé àgbẹ̀ yìí gbogbo lẹ́yìn ọmọ ìjọba gbogbo apá alágbà ìrẹsẹ̀ gbogbo àgbòdo wà lẹ́yìn ọkọ̀ gbogbo ìyàwó ti lẹ́ wí ẹ̀rọ ìyàwó ní ìdójú wẹ́ tẹ̀sí lẹ́yìn òkè agbóhùn ìlú onídìrí àgùntàn kò sówó kò sí bẹ́ẹ̀ kò sí kiri kàkà ṣùgbọ́n ọlọ́run fi ní òfin ní àgbọ̀dọ̀ ọ̀la rẹ̀ lọ́nà ọ̀la àjọba náà ní tó yẹ kí ayé ti ayé tó fún o ti da ayé kékeré kan ọdún sẹ́yìn ló ń gbọ́ náà tí kíláà kò lè ṣẹlẹ̀ ó yí àwọn lóye torí àwọn mọ́tà ló ń pariwo búrẹ́kù ọmọ bẹ́ẹ̀ ní àgbọ̀ méjì ti lù. ó gbà bẹ́ẹ̀ ní lẹ́yìn náà bá bọ́dà wàláyé tẹ́lẹ̀ bí wọ́n tẹ́ gbọ́dọ̀ dé àpẹẹrẹ àgbọ̀dá àná ìdábẹ̀ yìí ó ń lọ lọ sí ẹ̀yìn ìdábẹ̀. ìlú èkó ìlú ìlú ara àwọn náà mọ tí mo wí. ọlọ́wọ́ ní fákúrà lọ́bàjì kúrò ọba tẹ̀ kẹ́ máa tún òkun ẹrú kú lọ́mọ èèyàn ẹrú lọ́dọ̀ yìí mọ̀ nísìnyí. àwọn lọ́rọ̀ kò lè wúlò ní gbogbo àwọn tó ta kí ká ní gbogbo títì. ẹ̀wọ̀n yóò ní gbogbo gbogbo èyí tẹ́lẹ̀ náà ọlọ́run yẹn lọ́wọ́ èkó kéde ẹ̀wọ̀n ìsìn owó ni. ẹni wọ́n bá fẹ́ sànú kó ní owó rẹ̀ kó lọ sí ìbò. abẹ́kọ̀ ní mọ́tà. àbíkọ́ lọ sí mọ́tà àbíkọ́ lọ sókè àárín akọ́nùmọ́ tó ní ní ti gbogbo ọmọdé ká wà bẹ́ẹ̀ bá fún ẹnìkan ní 50,000. yóò di bísínẹ́sì gidi. gbogbo fámìlì yìí ọdún lórí rẹ̀ fún ẹ̀rọ ẹ̀ tó ṣe. ẹni tó jówó lé wọn rọ lọ́mọ́ka. èyí ẹ̀ ti sanwó lé. wọ́n wá rọ lọ́mọ́ka. inú mọ́ka sanwó lé asanwó bí a rí bísínẹ́sì ṣe ń bẹ̀rẹ̀.
Yóò ṣe business. Kọ́ wáyé gbogbo àwọn tí wọ́n
olùkí lọ́wọ́ yìí. Fọlẹ́kì náà máa yà bàbá kí ló dé lẹ́yìn ọ̀sẹ̀ ìwọ́n kiri kan tí ó lè lẹ́yìn náà kẹ́ ìyàtọ̀ máa ń lọ lọ́sí dáadáa. Nítorí ẹ̀ pamọ́ ẹ̀ sáré kú. Àwọn tí bẹ́ẹ̀ kí o máa ń tí àwọn tí wọ́n ránṣẹ́ ṣe ní kékeré ni wọ́n ń ṣe o. Ọlọ́run sì ní ìdákùn kìrì mẹ́ta nù. Lẹ́kùn sí bẹ́ẹ̀ lẹ́bí ìgbésọ̀rọ̀ mú mi. Ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ wàhálà lórí wa ẹbẹ̀rẹ̀ ìyà ẹbẹ̀rù ìyà lẹ́bí tí ẹ̀sìn rẹ̀ bá lẹ́kọ̀ọ́ ní nǹkan lórí ẹni tó ṣẹ̀. Mo bẹ sọ̀rọ̀ àlè gàmà. Torí àdó àjàṣe ojú ọ̀nà Súfì. Ọ̀rọ̀ ojú ọ̀nà Súfì ó ti ṣe ọdún máa fi ẹnu fẹ́. Jẹ́rí gbogbo àwọn tí wọ́n ń lówó kí mo sì dáadáa fún Talaka. Ọlọ́run ní kúlù máa ń tẹ̀ka bàrà. Ẹni máa ń ṣègbéraga. Jẹ́ kí n tú fún ara mi. Ààrùn wà. Inú òwe tó lọ kàrà lórí ọ̀dọ́ ọ̀dọ́ ẹni o. Ayé ìṣẹ̀lẹ̀ wà ní ìṣẹ̀lẹ̀. Ayé ìṣẹ̀lẹ̀ kì í ṣe ó ti sọ nìyẹn. Ó wà ní ọ̀rẹ́ ìlú ọ̀nà ogójì. Ṣùgbọ́n ìjọba oṣù direct. Tó ń wà ní kíámà. Wà fi hàn dá. Ọlọ́run ní ìkó àná ìdáwó dà. Sọ fún àwọn ìwé